títí di bá a ti ń sọ̀rọ̀ yìí ó kàn àwọn remaining parts kan la kàn rí and àwọn police take picture ẹ̀ pẹ̀lú àwọn evidences tí wọ́n rí fóònù ẹ̀ méjèèjì ó wà ńbẹ̀ bàtà ẹ̀ ó wà ńbẹ̀ mo dá pé kíní lélè tọmọ mi gan tọ́ níbi ọwọ́ tí wọ́n rí lélè yẹn náà ló sì wà ńbẹ̀ so they took his picture with the evidences. Orúkọ mi ní Ibrahim Lawal Adefalu tí mo jẹ́ bàbá Hafsat Lawal Yetunde Adefalu tí a discover lánàá ní ọjọ́ Jímọ̀ wípé àlùfáà kan Abdulrahman lórúkọ rẹ̀ jẹ́ ó ṣekú pa nílùú Ìlọrin. Ní ọjọ́ Monday a ṣe ìkómọ kan ní ìta wa níbí ó jẹ́ àwọn neighbor wa ni wọ́n ń kó mọ so ìyá ọmọ yẹn dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọmọ tètè mi Hafsat yìí bí ọmọ mi ṣe darí ibi tí ó ti ń manage ní private school tó ti ń manage ó dẹ̀ ti sọ fún mi pé àwọn ní ìkómọ yẹn ní 6 days ago before the date so ó ní àwọn lọ síbi ìkómọ lákọ̀ọ́kọ́ wọn lọ bá ọmọbìnrin yẹn dáná létà wọn padà wálé ó wá múra ó dẹ̀ wá sí ìta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkómọ náà ṣùgbọ́n tó tó bí wákàtí méjì lẹ́yìn ìgbà tí ó wá síta níbi 2:30 ìgbà tí ń tó bí wákàtí méjì bíi 4:30 màmá ẹ̀ ń láti wá sí àárín agboolé wa níbí ó fẹ́ kí ó mọ nǹkan tí ọmọ tiẹ̀ náà bímọ wọ́n wá ní ìyá yẹn wà pẹ̀lú ìyá akọ ọmọ tí ó ń kó mọ ní ìta mi tó wá ní kóun wá wò níbẹ̀ kóun kí ó ṣe débẹ̀ ó rí i pé nínú àwọn àwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà níbi ìkómọ yẹn ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́ so ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́ ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàrin wọn mọ́ ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà wọ́n ní nísìn náà ni ó gba kọ́ọ̀lù tó dìde pé òun fẹ́ débì kan yìí ọ̀dọ̀ oúnjẹ tí wọ́n sáàbù ẹ̀ kò lè jókòó jẹ ó ṣàn ṣe wéréwéré ló fi dìde lọ ìyá ẹ̀ wá dé inú ilé ó sàsọ fún mi pé ọmọ yìí pé òun ò bá níta láàrin àwọn ìyókù ẹ̀ kí ló ṣẹlẹ̀ mọ́ ni àti bó ló lè lọ tí ò dágbére fún wa torí kò síbi tó máa ń lọ tí ò kì í dágbére fún wa so bó ṣe di pé mo ṣáà try number rẹ̀ nìyẹn mo rò pé ọ̀rọ̀ ìdìde rẹ̀ ní bí ó ti tó bí between 20 and 30 minutes so mo ṣáà try number ẹ̀ dẹ̀ ring mo suspect pé báyìí nǹkan tó ṣẹlẹ̀ lánàá mo rò pé ọmọkùnrin yẹn náà ni ò jẹ́ kó gbé call àbí kó já sí pé ó ti ṣe é ní sùtà kó já sí pé bóyá fóònù yẹn ring so kò rí gbé lọ́dọ̀ ẹ̀ bá ní mo ṣáà ń bínú pé báwo ni ọmọ ṣe tó lè má gbé kọ́ọ̀lù mi kì í sábà ṣe bẹ́ẹ̀ tí n bá pè ó máa gbé kọ́ọ̀lù mi lọ́wọ́ kan ni tó bá dẹ̀ rí kọ́ọ̀lù mi tí ò bá rí gbé á pè mí padà tí ò bá lówó lórí ẹ̀ á flash mi rí flashing títí ònyòdì òkè tó bá dé ó máa wá bá mi so ìgbà tó di bí 6:30 to 7 ni màmí ẹ̀ tó rán mi létí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ àmọ́ rí ọmọ yìí mo ní báwo ló ṣe wá jẹ́ bá tuntun nọ́mbà ẹ̀ mú mo tuntun dá ẹ̀ ìgbà tí màá fi dá ẹ̀ ní around that 7 rí pé fóònù ẹ̀ ti wà switch off so bá a ṣe rí kọ́ọ̀lù ẹ̀ pè mọ́ nìyẹn asa ń wọ́ndà pé ọmọ tó yẹ pé wọn àti ìyá ẹ̀ wọ́n ṣàwàdà nílé kó torí pé ó jáde nísìn kí nìkan tó wá lè ṣẹlẹ̀ kò báwọn àbúrò ẹ̀ jàkálà báwí ni kò ṣe àwa náà ká ní ìbáwí ló ń sá fún òkè ẹja nísù bọ́yọ̀ kan náà àwọn ọ̀dọ̀ àwọn sísá mi ni ó lọ àwọn tí wọ́n wà nílọrin so mo ṣáà ní sùúrù pé màá rí kọ́ọ̀lù tó náà mi rí wọn láti pè wọ́n ẹ ló kí nìkan tí ń ṣẹlẹ̀ ní ìrí Yétúndé ní ilé wọn ni níbo ló lè wá lọ so bí kálukú náà ṣe bẹ̀rẹ̀ sí bá wà ní ládùúgbò nìyẹn kódà ọmọkùnrin tí ó ń fẹ́ tó dàbí àfẹ́sọ́nà ẹ̀ tó sọ fún wa pé tó ń fẹ́fẹ́ nì a ti sọ fún un pé kó sọ fún ọmọ náà kó yọjú sí wa ńlé léyìí tó fi hàn wáyé pé ní àti kì í ṣe pé kò sí mọ́fẹ́ lágbájá àbí fẹ́ lágbájá ń bẹ̀ tá a lè ní náà ló lè kù nílé so gbogbo àná àti bọ́ọ̀ náà ọmọ àdúgbò náà ní bọ́ọ̀ náà Lukman by name gbogbo àná àjọ ń ṣe alamí ẹ̀ káàkiri lálẹ́ ọjọ́ yẹn àṣà ní òkè ẹja ní sùúrù dàárọ̀ bóyá ó pẹ́ níbi tí ó lọ ó lè padà darí sọ́dọ̀ àwọn ọ̀kan náà àwọn sísítà mi náà pé ó máa rán wọn lẹ́lẹ́bẹ̀ torí ẹ̀ náà máa ń wáyé bẹ́ẹ̀ tọmọ bá ṣẹ̀ àṣà wá àwọn tí ó bá bẹ ẹ̀bẹ̀ so títí àárò oorun yẹn sùn náà mọ́jú tá a bá ti gbọ́wọ́ ẹsẹ̀ lóru báyìí táwọn ọlọ́dẹ wa gan bá ń kọjá àárò pé òun fẹ́ wá kanlẹ̀ fún mi ìgbà tó di láàárọ̀ tá a rí mo ṣáà wọ́n ti sọ fún dáàdì wa ní old man mi lókè pé àwáyé tó dé ní alẹ́ àná àrí gangan àwọn náà sáà wá sálẹ̀ láàárọ̀ kí ló ṣẹlẹ̀ àní òkè kí ni nǹkan tí a rò pé a lè ṣe wọn á ní òkè á lọ sọ fún á lọ sí police station àwa láti ẹ̀sọ́ nǹkan á lọ sí police station àwọn advice wa tọ́lọ́ ti ṣe chairman PCRC rí ní Surulere B division
pé ó máa tó bí 24 hours wọ́n tó lè declare ní missing pé ká jẹ́ ó pé bí 24 hours tó bá pé 24 hours tá a bá wá gbọ́ mọ̀ pé ẹ̀ tó wà lè wá lọ sí police station nígbà yẹn ṣùgbọ́n tó di bí 24 hours bí between 4-4:30 tó bá ṣe gbéra ni a bá lọ sí division of Nigerian Police ní ọjà ọba so àdẹ̀bá the woman on the counter a sọ fún wọn pé nǹkan tí ó ṣẹlẹ̀ rí pé a fẹ́ report to missing girl wọ́n wá ní ó ti tó gbà wá ní báyìí ó ti pé bí 24 hours wọ́n ní òkè àwọn náà wọ́n advice wa pé ká ṣe tracking so tracking tá a wá ṣe yẹn òun ló bí bó ṣe di wọ́n sọ fún wa tọ́ àmọ́ nǹkan tá a lè ṣe á sàmọ́ pé Ọlọ́run bẹ ìjọba náà dẹ̀ wà so èrò wa òun náà ní pé bí a ṣe máa rí dájú òdodo gbà kíjọba bá ṣe gbogbo tí wọ́n bá lè ṣe within their capacity láti rí i pé a get judgement lórí ọ̀rọ̀ ikú ọmọ wa yìí Hafsat